ìyẹn ogún ọdún bó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. Ta ni yóò ṣí ta ló lè ṣí ìyẹn ogún ọdún bó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. Bí kò ń jọ ọ̀gẹ̀dẹ̀ àgbàgbé ẹbí tí bádàní lóró ṣe ń gbàgbé ọ̀la oúnjẹ lọ lọ́wọ́ tó bá padà jẹ́ lọ́lọ́gbọ́n bíní abíní bèrèbèrè kò ní ṣàlàyé bèrè. ìyẹn ogún ọdún ó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. Èmi lè ṣí ṣe wọ́n lè ṣí ìyẹn ogún ọdún ó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. Ẹni lànà kọ́ ló lónìí ẹni lónìí kọ́ ló máa lọ́la ohun a bá ń ṣe ká ṣe níwọ̀ntúnwọ̀nsì torí ẹ̀san àké torí ẹ̀san ń bọ̀ wá ké ìwé ìrántí a ó ṣí. ìyẹn ogún ọdún ó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. ẹ wọ ẹ tí fún mi lówó kankan ó yẹ kẹ́ ẹ fún mi lówó kó tó di pé àjọ máa ní àjọṣepọ̀. ṣé bí mo sọ fún ẹ pé mo fẹ́ kó ṣàṣẹ́wó mọ́ mo fẹ́ fẹ́ ẹ bí ìyàwó ni. ó ní ò fẹ́ kí n ṣiṣẹ́ aṣẹ́wó mọ́ ó ní ò fẹ́ mú mi gẹ́gẹ́ bí aya ìmú aṣẹ́wó nìwọ náà mú mi ṣèbí lálẹ́ yìí ló fi fẹ́ lọ́ mi láyé lẹ́yìn kan náà ló ti fẹ́ bá mi lájọṣepọ̀ jọ gbàgbé nípa ọ̀rọ̀ fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ajé. ó dà kó burú tí n bá ṣe tán máa fún ẹ lówó. Ilẹ̀kẹ̀ má jà sí má jà síta ẹ̀wọ̀n bí ó já sí bámbá ní sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. Ohun tá a gbà rí níbi gẹ́rẹ́jẹ́ bọ́mọdé bá gògì ojú rẹ̀ ò lè tó. Ilẹ̀kẹ̀ má jà sí má jà síta ẹ̀wọ̀n bí ó já sí bámbá ní sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. Mi ì dẹ̀ fẹ́ kí mọ́ mi mọ̀ ohun tá a gbà rí níbi gẹ́rẹ́jẹ́ bọ́mọdé bá gògì ojú rẹ̀ ò lè tó. Àbí kí n ṣe lókun. Ilẹ̀kẹ̀ má jà sí má jà síta ẹ̀wọ̀n bí ó já sí bámbá yín sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. Kàkà kí lè kú ilé ayá ṣá ni. Ohun tá a gbà rí níbi gẹ́rẹ́jẹ́ bọ́mọdé bá gògì ojú rẹ̀ ò lè tó. Ilẹ̀kẹ̀ má jà sí má jà síta ẹ̀wọ̀n bí ó já sí.
Níbo lo ti ń bọ̀? Mo lọ kó. Ó lọ kó kíni? Wọ́n ló lọ kó kíni? Wo gbogbo ohun tó ṣe pátápátá gbogbo ẹ̀ mo rí. Bẹ́ẹ̀ ni. Wo bó bá sì ti ń di pé ilẹ̀ mọ́ báyìí láàárọ̀ ọ̀la gbogbo àgbáyé ní ògbọ́n tó ṣe. Mami. N ó wì. Mami. Mo dáràn. Àṣírí tú. Tí mo rò pé nìkan kan rí mi. Àṣé tó kùkùn bá kù bírímù tí ò sí mọ́lẹ̀. Àṣé fìtílà kan bẹ nípamọ́. Ó tán aláṣejù tójú bomi gbígbóná. Ìlẹ̀kẹ̀ má já sílé má já síta. Ẹ wo bí ó já sí máa ń bá yín sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. Ohun tá a gbà rí níbi gẹ́rẹ́jẹ́ bọ́mọdé bá kúkì ojú rẹ̀ ò lè tó. Ó tán aláṣejù tójú bomi gbígbóná. Ìlẹ̀kẹ̀ má já sílé má já síta. Ẹ wo bí ó já sí máa ń bá yín sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. Ohun tá a gbà rí níbi gẹ́rẹ́jẹ́ bọ́mọdé bá kúkì ojú rẹ̀ ò lè tó. Ọwọ́ tó ń bá mi ò ní kéje. Kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Èmi láyé mi báyọ̀ mi ò lè tapá sí ọ̀rọ̀ mi. Ó ṣe pàtàkì. Alánimọ̀lá. Wà láwọlé. Aláyòye mi o. Ó yé Ọlọ́run ju àwa ènìyàn lọ. Ìrìn àjò míì pátápátá ni àlá jẹ́. Ó sì tún jẹ́ òwe pẹ̀lú. Nínú Deuteronomy orí 5 ẹsẹ̀ 16 ó ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ lórí ilẹ̀ kí ó bá lè dára fún ọ. Nígbà tí mo ń gbàdúrà a fi hàn mí wípé ìbá dáa púpọ̀ tí ẹ bá lè fi ìfẹ́ hàn sí ìyá yín kí ẹ sì má jìnnà sí ìyá yín rárá. Àlàáfíà. Alàgbà, mo fẹ́ràn ìyá mi. Mi ò kí ń fi ìyá mi ṣeré rárá. Ṣùgbọ́n nǹkan tó ń yà mí lẹ́nu ni wípé ọkọ̀ tó gbé ẹrù wá sáyé, ẹrù yìí gan ló tún wá pa ọkọ̀. Ìyẹn ni wípé òwe lọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà sì ni ọ̀pá onígbàgbọ́ láti bá Ọlọ́run rìn. Torí náà ẹ máa gbàdúrà láì sinmi àti láì káàárẹ̀ ọkàn. Ẹ jẹ́ á gbàdúrà. Pẹ̀lú mi ò mọ̀ báyà. Ṣé nípa àlámì tí wàá wá sí ìmúṣẹ báyìí? Ṣebí mo sọ fún ẹ pé ibì kan náà lọ máa gbé mi àti ẹ sí. Bí mo ṣe lọ sí ilé ìwé lánàá kí n lọ wo orúkọ mi nìyẹn. Tí mo máa wò báyìí, ìlú Èkó náà lọ gbé mi náà lọ sí láti lọ ṣàgùnbánirọ̀. Irọ́ ni. Èkó ni. Ó ti wẹjú o. Ó wẹjú. Mi ò wẹ kankan. Abó dọ́gbọ́n sí. Dọ́gbọ́n sí. Ọlọ́mọ jẹ. Ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n gbé mi sí ìlú Èkó. A jẹ́ pé ọ̀rẹ́ atẹ́gùn àti iná nìyẹn. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ṣó mọ̀ wípé tí atẹ́gùn bá ń fẹ́ síná bẹ́ẹ̀ ni iná máa jò sí. Ó máa jò sí. Ọlọ́run ti rí pé ìràwọ̀ èmi àti ẹ bára mu lọ ṣe gbá méjì sékù. Èkó máa gbà. Èkó máa gbà. Má mi Èkó. Má mi Èkó jù. Má mi Èkó jù. Ewu lẹ́ni ń bá yín lọ nínú aṣọ méjèèjì tó mo ti lọ ṣòkòtò yẹn tán. Méjèèjì ló máa lọ, eléyìí ni máa wọ̀ lọ́la. Lọ́jàre. Pẹ̀lú mi, ṣé màmá náà ló bí Láwárí ni? Rárá o, màmá kọ́, àbúrò màmí ló bí. Ṣùgbọ́n màmá ẹ̀ ti kú ló ṣe ń gbé ọ̀dọ̀ wa. Èmi nìkan ni màmá mi bí. Kọ́lọ̀ ń jẹ́ ń dirú kí n dìgbà fún ìyá yẹn. Àmín. Bí aago mélòó la máa gbéra lọ́la yẹn?
Mò ń rò pé tá a bá gbéra bíi aago 6 dájí ńkọ́. Aago 6 tó bá jẹ́ bẹ́ẹ̀ ní jẹ́ kí èmi náà máa lọ gbáradì ṣó ti gbọ́. wọ́n máa gbà Èkó máa gbà. ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀. wọ́n ní yíyẹ ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀hún nìlà. ẹ ṣíjú àánú wò mí. kí ló dé tó bẹ̀rẹ̀ ń kalẹ̀ kò bí awo. ẹ̀fún ni àbẹ́ẹ̀lì bí wọ́n bá ń dìyẹ tó yẹ kó ọmọ ibi dúró láì ṣe fún ọlẹ́mì méjì ọlẹ́mì kan oṣù oṣù fi ń tàpàlà ó ti gbàgbé pé àgbò mọ̀mọ̀ ni wọ́n fi gbogbo ọ̀sàbàrí ewé ni wọ́n fi gbogbo ológun ọ̀sàbàrí ọ̀kọ̀jà olórí ológun tí wọ́n kọ́ kú bọ́bá díjọ́ owó wọn ránṣẹ́ pọ̀ sábàrí bọ́bá díjọ́ kú wọn ránṣẹ́ pọ̀ ológun mọ́tẹ́ ìwòrán tó ṣẹ́kù wọ́mú lọ́rọ̀ tó èyí tí ọ̀pá kẹ́ wọ́mú olúwa rẹ̀ gbòòrò lọ bá a ṣe ṣe ní ọwọ́ àbó ti mú àbá ti kàn. bẹ́ẹ̀ ni bí kùrùkùrù bá bọ ojú ayé aṣú bí kùrùkùrù bá là ojú ayé àlà kedere wọ́n ní wọ́n má ṣe ó ṣe tó dáa tán àsìkò ọba ti kọjá àsìkò ẹ̀sán tó àpẹ̀wúrẹ̀ já pẹ̀wúrẹ́ àpọ̀bìtẹ̀ já pọ̀bìtàn ó ní sọ́kúta kúta tí sọ̀rọ̀ lọ sọ̀gbọ́n níjọ́ tí bẹ ní àgọ́ ọ̀tá àwọn ọ̀tá náà wọ́n padà kúta ẹnu lọ́sẹ̀ tí pàkúrò ojú ọ̀nà àsìkò ẹ̀sán tó. ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ ṣàánú mi ẹ̀yin náà ò ní gbọ́mọ gbé ẹbí wọn ni àwọn onígbọ̀wọ́ báwo bá báwo onígbọ̀wọ́ àwọn adé àwọn afàyàgbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí owó aṣọ ẹ ṣàánú mi. ìyá pẹ̀lú mi àáfìdí ní ayé mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ. ìyá wọ́n ti fún mi ní àpèjúwe ibi tí pẹ̀lú mi ń gbé lẹ́kọ̀ọ́ bó tiẹ̀ jẹ́ pé kò bọ́fẹ̀ẹ́ dé ẹni tó júwe fún mi 2,000 mú fún kó tó fún mi bá a sì wá tètè lọ́sẹ̀kọ̀ tá a lọ rí pẹ̀lú mi lóko báyìí. Àkànní ó ṣeun ọkọ mi wo tí ẹnu ò ní bàjẹ́ láéláé bí ìgbà wo lo lérò pé a wá lè lọ báyìí nísìn àbí ká kúkú máa lọ báyìí báyìí. rárá o àì lọ báyìí ẹ mà pé mi náà lè bímọ lára ńlé ìyàwó àtọmọ wà ńlé ẹ jẹ́ ń lọ dágbére fún wọn àmọ́ o ṣe mọ̀ pé yóò ná lówó ìyún owó mọ́tò àlọ àtàbọ̀. màmá bí akẹ́jẹ́ kí èmi àtàkùn ní kọ́kọ́ lọ náà tí a bá sì ti mọ bẹ̀ ìmọ̀kàn wàá mú yín ni. ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abánikẹ́wó lára ni ṣé wọ́n ló bímọ ọ̀ ni òbí ọmọ ni ojú ó lọ àbúbí wo ni ó ṣàfẹ́rí ọmọ ẹ̀ láti yọjú yìí tára ọmọ ò ní ta. láwárí ìwọ ṣe sùúrù náà jẹ́ kí èmi àti Àkànní ká kọ́kọ́ jọ dọ́hùn náà nígbà bá dọ̀hùn níta bá èmi wà fún ọ lábọ̀ kò sí nítorí nǹkan méjì o torí owó ni ìwọ náà mọ̀ pé kò sówó lọ́wọ́ mi àbí owó láṣẹ àfiwọkọ̀ dọ́hùn. ó dáa kò burú àmọ́ o ẹ jẹ́ kó yé ẹ̀gbọ́n mi o nǹkan tí wọ́n ṣe é kù díẹ̀ káàtó o kò dáa o torí abiyamọ tó bá rìn ìrẹ̀yìn àánú ọmọ ló ní o ọmọ tó bá sì rìnrìn àjò tó wẹ̀yìn ọjọ́ alẹ́ rẹ̀ ní tún ṣe. ìyá ẹ jẹ́ kí èmi tètè máa lọ ẹ wò tí wọ́n bá ti ń pe ìrun àsálàátù àìrùmínà Naomi ìyẹn ìrun ìdájí èmi lẹ́kọ̀ọ́kọ́ rí á lè tètè gbéra ọ̀dà náà. ó ṣe ọkọ mi ní mọ̀ retí rẹ ó ṣeun.
láyà sí báyìí. ọ̀nà rèé. ẹ wò ká má parọ́ kò yé mi náà mọ́. nígbà náà ìwé àpèjúwe tí ń bẹ lọ́wọ́ rẹ ńkọ́. lóòótọ́ mà ní ìwé àpèjúwe. ṣé sẹ́yìn mo fún ni torí èmi ò rí o. Àkànní èmi bò ó èmi ò gbàgbé àpèjúwe lọ́wọ́ rẹ̀ ṣọ́ọ̀ṣì mọ́ tó ń sọ lẹ́nu báyìí mọ́mọ́ jẹ́ arìnrìn nù wá sẹ́kọ̀ọ́ láti yan Ìbàdàn wá sẹ́kọ̀ọ́. èmi ò rí ìwé àpèjúwe o bóyá o ti já bọ́lẹ̀ lójú ọ̀nà ẹ mẹ́jà ṣàfihàn o. kí ni ká wá ṣe báyìí nísìn. tábà bí tá à ń lọ àmọ́ bí tá a ti ń bọ̀ ni o ẹja máa rè Ìbàdàn torí ìròyìn èkó tí mò ń gbọ́ ò dáa o wọn náà máa ń fobìnrin sóògùn owó lẹ́kọ̀ọ́ ni ẹja máa relé o. oògùn owó. Àkànní ń tó ṣe yìí ó sì dùn mí o ó dùn mí o láti yan Ìbàdàn wá sílùú Èkó. ó dùn mí o ó dùn mí o àwọn tó padà sí wájú. ẹja máa lọ. ọ̀rọ̀ kan ń gbé mi nínú láti jọ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó ṣàlàyé ẹ̀ fún mi ò fẹ́ kó fi igbá kan bọ̀ kan nínú jọ olówó orí mi. Mọ́ráyọ̀ látijọ́ tèmi àti ẹ ti ń fẹ́ra wa ṣé mo parọ́ fún ẹ rí mi ò lè parọ́ fún ẹ gbogbo nǹkan tó bá rú ẹ lójú bí mi máa ṣàlàyé fún ẹ. olólùfẹ́ mi ọmọ ewúrẹ́ kan gidi adòbúkọ ọmọ àgùntàn kan gidi àdàgbò ọmọ aṣèwọ tán tẹsẹ̀ mọ́rìn dojú kókókó ọmọ afààjì gbárùgbòrò ìgbẹ́lẹ̀ ọṣẹ́gun ìlàjà kálárúgbó parúgbó ẹ̀ mọ́ torí ẹ̀yin ó ṣòro lé bàbá tiyín lọ́la Alani ṣàkúdàáyà ni ẹni bí mo béèrè pé kó mú mi lọ́dọ̀ àwọn ẹni tó bí ọ ò ní dá mi lóhùn okùn ò sì lè gùngùngùn kó má níbi tó ti gùn wá mo sì mọ̀ pé èyí ṣe ọmọ àlè ọmọ ọkọ ni ọ́ nítorí náà ni mo ṣe mọ oríkì ìdílé yín gbogbo ìgbàkigbà tí n bá sì ti ń kí ọ lóríkì ìdílé yín tínú bá ń bí ọ tẹ́lẹ̀ inú yẹn máa ń túká ni ọkọ mi ṣàlàyé fún mi. Mọ́ráyọ̀ kò ń ṣe pé mi ò fẹ́ ṣàlàyé fún ẹ ọjọ́ burúkú èṣù gbomi mu ni ìpàdé mọ̀lẹ́bí là ń ṣe lọ́wọ́ gbogbo mọ̀lẹ́bí mi pátápátá ló péjú ló pèsè síbẹ̀ ọ̀rẹ́ mi Adéwọ̀lú wá ní bá ní kí n pa lẹ́sẹ̀ dápà ń ṣèpàdé mọ̀lẹ́bí lọ́wọ́ nígbà tí màá fi padà dé iná burúkú yìí ti ṣẹ̀yọ ó ṣẹ̀yọ ó jó gbogbo mọ̀lẹ́bí pẹ̀lú mi mọ́lé pátápátá láì kó ẹnì kankan bí mo ṣe dá láìlẹ́bí aláìlára nìyẹn èmi nìkan ni mo kù lórí ilẹ̀ ayé yìí gbogbo ìgbà tí bá ti rántí ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi. ó mà ṣe o ìròyìn ìbànújẹ́ ni lóòótọ́ àmọ́ gẹ́gẹ́ bí o ṣe mọ̀ pé gàgà ọwọ́ kan kò lè gbálẹ̀ mọ́ òṣùṣù ọwọ́ báyìí òun ló máa ń gba ilẹ̀ mọ́ mo wá gbàdúrà lágbára ọlọ́run á ṣe wá ní òṣùṣù ọwọ́ ọmọ gidi á tara wa jáde. ẹ gbà mí ẹ má wò mí ràn lórí ọ̀rọ̀ pẹ̀lú mi náà ni ẹ wò láti ìgbà tó ti lọ fún ti àgùnbánirọ̀ ni mo mà ti fojú mi rí gbẹ̀yìn mo wá fẹ́ kẹ́ bá mi gbàdúrà ẹ bá mi fẹ̀mí ṣọ́nà ká tiẹ̀ mọ̀ ṣé pẹ̀lú mi ti kú ni àbó ṣì wà láàyè. ẹ jẹ́ ká gbàdúrà. olúwa ọlọ́run alààyè ìwọ ọlọ́run afinimọ̀nà gbogbo nǹkan tí ó bá ṣókùnkùn sí wa
ẹ̀mí mímọ́ ẹ tan ìmọ́lẹ̀ sí i. Ibikíbi tí Pẹ̀lúmi bá wà, Olúwa Ọlọ́run alààyè jẹ́ kí ó rí àánú yín gbà. Ẹ dáàbò yín bò kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ìyá wa, à ń fi yé mi wípé Pẹ̀lúmi ò kú o, ó wà láàyè. Láìpẹ́ láì jìnnà ẹ̀yin méjèèjì ẹ ó fojú kan ara yín. Ọlọ́run mo dúpẹ́ o, mo dúpẹ́ fúròyìn ayọ̀ ilé ìtẹ́tì mi tiẹ̀ gbọ́ yìí, àbí ọkàn mi tiẹ̀ tún balẹ̀ díẹ̀. Nínú ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 3, ó ní ké pè mí, èmi ó sì fi ohun ìyanu ńlá èyí tí ìwọ kò mọ̀ èmi ó sì fi hàn ọ́. Bákan náà ni ìwé mímọ́ sọ wípé ìró ayọ̀ la ó máa gbọ́ lágbàlá àwọn olódodo. Ìyá wa, àmọ́ ẹ máa gbìyànjú, ẹ máa ka ìwé mímọ́ dáadáa. Ní orúkọ Jésù. Adéwọ̀lú. Káàbọ̀. Ẹ káàárọ̀ mọ́. Yes ma. Pẹ̀lẹ́ mama. Ìjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ṣàlàáfíà ló dé. Àdúpẹ́ àlàáfíà ni. Wò ó gbé àga kan lẹ̀, bàtà kan ló ń wá. Nígbà yẹn. Ìyá rẹ̀ Èkó. Ẹ kú jókòó. Fún ọkọ mi. Báwo lára yín? Tó mo wà lọ́wọ́ Jésù o. Nígbà dáa ni. Mo ní kí wọ́n sọ fún yín ni ilé Pẹ̀lúmi jóná. Jóná? Òun fúnra rẹ̀ nǹkan ṣé kò farapa? Kò farapa, kò tiẹ̀ sí nígbà tí ilé yẹn jóná. Àmọ́ gbogbo ẹrù ẹ̀ pátápátá ló jóná. Ó dẹ̀ ti kúrò ńbẹ̀ sìn, ó ti wálé mi. Ṣùgbọ́n ilé tó ń gbé ń sìn èmi gan ìmọ̀bẹ̀. Àmọ́ màá warí láìpẹ́, màá wá bẹ̀rẹ̀ láìpẹ́. Bá ń warí o, Déwọ̀lú, bá ń wá Pẹ̀lúmi rí i. Àti pàpà tó bá ti rí kejì ẹ̀, ìwọ náà tiẹ̀ bá ń bí léèrè. Bá ń bí pé ẹ̀ṣẹ̀ wo gan-an ni mo ṣẹ̀ ní pàtó tó fi di pé ó ń sá fún mi. Bá mi bí. Mo ti gbọ́. Mo fi dá yín lójú pé màá rí láìpẹ́, màá dẹ̀ bí, màá bí. Inú mi á dùn, ṣe ọkọ mi. Àní ṣòfò ẹ̀mí, bá ń wá rí ọkọ mi. Jẹ́ kí n họ́sàn yìí fún ẹ. Ẹ má ṣe yọnu, ẹ má ṣe yọnu, jẹ́ kí n tètè máa lọ kí n lè padà. Kó bá ń kí àlàyé. Ẹ jẹ́ máa yín dáa. Màmá rẹ̀ tí èsì o. Mo ti gbọ́, àmì ò ní pẹ́. Kí ló dé tó sọ fún màmá náà? Ó mọ̀ pé jígì ti fọ́ tó túmọ̀ sí pé ò ní bàbá mọ́. Wúrà dẹ̀rẹ́ ó sì wà. Kí ló wá dé tí wọ́n wá fẹ́ fa ìpínyà láàrin ìwọ àti wúrà tiẹ̀ tó jẹ́ màmá ẹ̀? Ọ̀rọ̀ àpariwo. Dúró ná, ìwọ ń sá fún màmá, màmá ń wá inú gbogbo ọ̀nà. Tiẹ̀ dúró ná, má parọ́ fún mi yọ. Má parọ́ fún mi. Kí ni àpariwo? Kí ló fà á tí wọ́n fi ń sá fún màmá? Sọ fún mi, má parọ́. Adéwọ̀lú, má jẹ́ kí n parọ́ fún ẹ. Mo ti parọ́ ńlá kan. Kí ni ẹ? Mo ti sọ fún ìyàwó mi pé gbogbo mọ̀lẹ́bí mi ti jóná mọ́lé. Kí pariwo jáde. Kí bá pariwo kí ni? Màmá jóná mọ́. Màmá tó ipò wà ń bàdọ̀. Màmá tó wà ń bàdọ̀ ló sọ kó jóná mọ́lé. Ó nídìí. Tí o bá nídìí obìnrin kì í jẹ́ kó molú. Ọ̀rọ̀ ló bá mo kó mo ro wá tó bá yá màmá ṣàlàyé fún ẹ. Jàjẹ́ ká fi lẹ́bẹ̀ẹ́.
báyìí. ó dá ọ lójú mo ní ń gbé ṣé o ti fojú ara rẹ rí báyìí nísìn. ojú ara méjì báyìí mo fi rí bó tiẹ̀ jẹ́ pé ọjọ́ tí mo lọ alẹ́ ni mo wá fẹ́ fojú mọ́mọ́ lọ ṣe mọ̀ pé kò yẹ ká gbọ́ wuyewuye lágbà lẹ́ẹ̀mejì mi ì sì fẹ́ ká sì nà mọ́ mo wá fẹ́ kẹ́ ẹ fún mi ní. ní kíni ẹ wò màmá ẹ má dákọrin lóhùn o ẹ má fún lówó kankan ẹ ní kó yá yín tó bá dé ẹ dá padà fún un torí ìmọ̀ kí wọn máa ṣe bí alóni lọ́wọ́ gbà. ọ̀rẹ́ kò burú ó ti yé mi ó yé mi síbí mi lọ́ra mi ò ká mi lára bó ara mi bá ká mi lára ni mi ní mo bẹ́ẹ̀ wá pẹ̀lú mi káàkiri. Àkànní tí o ti wá ń bínú ni má bínú orí ara ajé ló ń ta ọmọdé yìí ó sì mọ̀ pé kò sówó ọ̀hún lọ́wọ́ mi nígbà náà bí èèlò wá ní owó ọkọ̀ ó tún tó báyìí. bóyá tí n bá rí bíi 5,000 tàbí kẹfà po 2.5 sí kó jẹ́ 5,000 àtààbọ̀ yóò gbé àlọ yóò gbé àbọ̀. 5,000 àbọ̀ dànù. Àkànní owó ọkọ mi gbogbo owó tí ń bẹ lọ́wọ́ mi rèé 3,000. bẹ́ẹ̀ ni dákun bá ń gbà ná ń bó bá fi lọ tó padà ń bọ ọwọ́ 2.5 tó kù dákun. ó dà ẹ̀yin kò burú ojú ló máa ń rojú sànù àti pé ẹ̀yin náà ò jẹ́ bẹ́ẹ̀ ẹ kó wá. ó pé jẹ́ kí wọ́n lọ tó bá fi máa di ìrọ̀lẹ́ ọ̀la màá wá fún yín lábọ̀. ọmọ wo ní sọnù ojú yín méjèèjì báyìí lẹ́fẹ̀ẹ́ rí pẹ̀lú mi nǹkan kan sì ní í ṣe ẹ jẹ́ máa lọ. ṣé o kókó ọwọ́ mi o ṣé o mo máa fura sákàn irọ́ ló ń pa o àbí ṣáà tí máa fọ ayé ránṣẹ́ sọ̀hún ni. wo láwárí ọmọdé ní í ṣe ọ ìwọ mọ̀ pé bẹ́ẹ̀ ò bá rárọ́ kò lè róòtọ́ rà bàbá wa ní irọ́ làkàn ní pa bó bá lọ rè jó òótọ́ ńkọ́ wo ọkọ mi yá fi ilẹ̀ bẹ́ẹ̀. ó dá. jẹ́ mọ̀ pé ẹ̀pà mi ti ń parẹ́ ó lóun pa ajá mo ti ṣe ọkọ fẹ́. Kọfẹ́ ṣé kọfẹ́ lọ́nà wo. lọ́nà tó kọjá òye mi gan pẹ̀lú mi jẹ́ kó di mímọ̀ fún mi pé gbogbo mọ̀lẹ́bí òun ti jóná mọ́lé pátá láì mọ̀ pé atúrọ́ta ni pẹ̀lú mi kò mọ̀ pé mò ń gbọ́ gbogbo nǹkan tóun àtàdéwọ̀lú jọ ń sọ nínú ilé ǹjẹ́ ojú mọ̀ pé pẹ̀lú mi ṣì ní ìyá láyé. ṣé pé pẹ̀lú mi ṣì ní ìyá láyé. tèmi dẹ̀ ṣe ń káàánú wọn pé kó lóun ṣe wọ́n ní ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kìjikìji tó lọ́mọ tó bá já fáfá kan ṣoṣo kì í ṣe gba ẹgbà irú bí ọmọ inú mà níkà o. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ inú níkà o kò jẹ́ agbóhùn àṣebì dòsìn kí ló rò pé mo lè ṣe báyìí. èmi àti pẹ̀lú mi àtijọ́ sọ̀rọ̀ ó sì ti gbà kí n wá mọ̀ lẹ́kọ̀ọ́ màmá ẹsẹ̀ pẹ̀lú mi o bẹ́ẹ̀ ni ẹsẹ̀ àmọ́ mo ti bẹ́ẹ̀ ó sì ti gbà kí n wá mọ̀ lẹ́kọ̀ọ́ bá sì wá lọ sẹ́kọ̀ọ́ ló kù o. pẹ̀lú mi ní kò wá mú un lẹ́kọ̀ọ́ ṣé kò mọ̀nà lé mọ́ ni. kì í ṣe pé kò mọ̀nà lé àmọ́ nǹkan dagun nǹkan fẹ́ yíwọ́ díẹ̀ kò sówó lọ́wọ́ rẹ̀ ó ti ní kí n wá mọ̀ àtìyàwó ẹ̀ wá síbàdàn. ó wá ní mo ṣẹ̀hún kí ni ẹ̀ṣẹ̀ tó ní mo ṣẹ̀hún gan-an. ó rojọ́ o ó ro ilẹ̀kùn àmọ́ mo ti ní kó wá fẹnu ara rẹ̀ sọ fún yín nígbà tó bá dé
kémi ó sì báyìí méjèèjì parí ìjà yín èyí ló bá tán. Màmí, ṣé iṣẹ́ ẹ̀gbọ́n mi ni àbí kí lẹ ṣe fún wọn gan ní pàtó? Èmi ò mọ̀ o. Àmọ́ nígbà tí ó bá dé gẹ́gẹ́ bí Àkànní ṣe wí, ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ ṣé bí yóò wá fẹnu ara rẹ̀ ṣàlàyé, torí ó ṣeé ṣe kémi ó ṣẹ̀ kí n sì mọ̀ lóòótọ́. Ṣẹ́rí ara ẹ̀ náà nìyẹn. Bàbá rí fọmọ ẹni a gbọ́ orí ọ̀kẹ́rẹ́ koko láwọ̀ òun náà ti lówó lọ́wọ́ yẹn o láti ìgbà tó ti wà lẹ́kọ̀ọ́ láti yọ ọjọ́ yìí. Àkànní, 5,000 kọ́ ni ó tún ná mi báyìí. Ó ti di ìlọ́po méjì. Ẹ mọ̀ pé ìlọ́po méjì ni ó jẹun. Èmi ò lọ màá tún lọ mọ́ àti ìyàwó rẹ̀ wá sí Ìbàdàn. Bóyá tá a bá rí bí 10,000 ó yẹ kó tó, bí ò bá sì tó èmi ò yá yín kún. 10,000. Nígbà kò burú. Láwárí, ǹjẹ́ o rántí bá ń gba owó àjọ tí mo ní lọ gbà lánàá fún mi? Mo gbà. Lọ́kọ̀ wá. Káyanjú ilé èkó rẹ̀ àbí yóò wá ní. Mo mọ̀ pé láyọ̀ ní ìgbà wa ẹgbẹ́ mi ni. Déwọ̀lú, máa wọlé ọkọ mi. Ẹ kú kalẹ̀. Máa wọlé. Wọ́n tó jọ mẹ́ta. Bẹ́ẹ̀ ni mà. Síwájú tí mo rí ọ ṣé ò sí. Kò sí. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún yín, èmi àti Pẹ̀lúmi ti ríra o. Ó máa wá síbi ìnáwó mọ̀mímọ́ tí mo máa ṣe lọ́tùnla. Torí ẹ̀ mo fẹ́ kẹ́yìn náà wá síbẹ̀ kẹ́ lè fojú kojú. Dáná kò sí mọ̀ wò ó. Ọ̀rọ̀ rẹ̀ náà ni Àkànní náà ń bá mi sọ lọ́wọ́ o. Òun náà pọ̀ òun rí, ó láwọn jọ sọ̀rọ̀. Ó sì ní kí Àkànní ó padà wá mú òun lẹ́kọ̀ọ́ wálé. 10,000 tí ó lọ rè fi mu wá. Òun náà mo ní kí àbúrò rẹ̀ lọ kó wá nù ilé. Ẹ káàsán. Àkànní, ó gbọ́ rí Pẹ̀lúmi. Ó ní kó wá mú òun lẹ́kọ̀ọ́. Irọ́ ni Àkànní pa ọkọ̀ rí Pẹ̀lúmi o. Irọ́ pátápátá ni. Àkànní, irọ́ ló ń pa. Ẹ wo, ó lè ní Àkànní. Ẹ má kówó fún ọ. Abẹ́ tí ń kówó fún ni. Ní ti ń gbowó lọ́wọ́ mi. Ó ti ń gbowó lọ́wọ́ màmá. Ó lè jáwọ́ nú iṣẹ́ burúkú tó ń ṣe yìí. Ọwọ́ á tó bẹ̀ nígboro. Àkànní, àṣírí rẹ tú. Màámi, ṣé ti pígbájú ẹ̀ l'Àkànní báyìí? Mo ń sọ bó ni mo fura s'Àkànní. Ìwọ ò lè má wá bí ìmọ̀ o lójú kòkòrò alóni lọ́wọ́ gbà. Àkànní, ìwà tó ń wù yìí ò dá lọ́rẹ̀ jáwọ́ o. Tí ẹ bẹ́ẹ̀. Àkànní. A máa mú ẹ gbòòrò. Pàgíọ̀gí òṣì. Ẹgbẹ́ tuntun kó 10,000 fún olè yìí sí yìí o. Tó ń fẹjú fẹ̀tòfẹ̀tò. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ nǹkan tí àwa ṣe níbí báyìí lónìí, àwọn ìdílé méjì kan ni a fẹ́ fi mọ ara wọn, tí í ṣe ẹbí Adéwọ̀lú Ọláyíwọlá àti ẹbí Ìbírónkẹ́ Ọlápàdé. Lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kẹ́ bá mi dá orin yìí. Àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ, àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ, àwa la ń ṣe bẹ́ẹ̀ àwa túra yọ̀ ọ́, àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ, àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ, àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ, àwa la ń ṣe bẹ́ẹ̀ àwa túra yọ̀ ọ́. Ní báyìí nǹkan tó kù tá a fẹ́ ṣe nísìnyí pé ìyàwó wa fi ìfẹ́ hàn ọkọ rẹ̀, ọkọ náà á sì fi ìfẹ́ hàn ìyàwó rẹ̀. Ẹni tó bá mọ̀ pé òun ò ní àmúmọ́ra níbí o, ẹ lè di ojú yín àbí kẹ́ ẹ sún sẹ́yìn.
níyà tó bí mi lọ́mọ ìyá lè rìn o káṣọ àṣírí lè bọ́mọ òkúta tí ò ṣe é kọ̀ sílẹ̀ ibi ìsáàdì mi ìyá abiyamọ kó má ṣe ìjà sásán ọwọ́ tó ń bẹ́ mi mi ò ní gẹ́jẹ́. kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. àríkè àrídùnnú níyà tó bí mi lọ́mọ ìyá lè rìn o káṣọ àṣírí lè bọ́mọ òkúta tí ò ṣe é kọ̀ sílẹ̀ ibi ìsáàdì. lóòótọ́ odò ń pariwo ọlọ́ ń pariwo alágbẹ̀dẹ sì ń lóyún lójú kan àmọ́ èmi mọ̀ wípé Àdùnní ò padà gbẹ̀yìn rẹ̀ torí odò tó ń pariwo iyán ló ń gún o iyán sì ní gígún ni tó fi ń di jíjẹ ọlọ tó ń pariwo ata lé ń lọ ata sì nìyí a fi ń sebẹ̀ ni tó fi ń di jíjẹ alágbẹ̀dẹ tó wá ń lóyún lójú kan ọrọ̀ ajé ló ń ṣe èmi mọ̀ wípé ọ̀rọ̀ ọmọ lẹ̀ ń ṣe àmọ́ lágbára Ọlọ́run lágbára Elédùà Àdùnní ò padà gbẹ̀yìn rẹ̀. alàgbà ẹ káàárọ̀ ẹ jókòó. màmá pẹ̀lú mi kí ló dé tẹ́ ẹ fi ń sunkún àsùndà ẹ ti ń ro àròkàn bẹ́ẹ̀ sì mọ̀ pé àròkàn òun ló ń fa ẹkún àsùndà. alàgbà ẹni kí n má ràrò kan kò ṣe má rò fún mi lóòótọ́ wọ́n ní ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tójú òbí ẹ̀ rọrùn àmọ́ ọmọ tèmi ò kú kó gbọ́ alàgbà ìsìn ayérayé ló fi mí ṣe yìí. ẹ má rò mọ́ nínú ìwé Matthew orí 16 ẹsẹ̀ 26 ó ní èrè kí ni ó jẹ́ fún ènìyàn tí ó jèrè gbogbo ayé tí ó sọ ẹ̀mí ẹ̀ nù ó ní kí ni ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. ìyá pẹ̀lú mi mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kí lẹ fi ṣe pàṣípààrọ̀. pàṣípààrọ̀ èmi ò ṣe pàṣípààrọ̀ kankan o. ó dáa náà ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù ní agbára ìjẹ́ Jésù gbogbo ohun tí ó ṣókùnkùn sí wa ẹ̀mí mímọ́ ẹ tan ìmọ́lẹ̀ sí. ọ̀gẹ̀dẹ̀ àgbàgbé ẹbí tí bádàní lóró ṣe ń gbàgbé ọ̀la oúnjẹ lọ lọ́wọ́ tó bá padà jẹ lọ́gbọ́n bíní abíní kò ní ṣe. ẹ káàsán o. tánú. àwa ni o. àwa ni ò gbẹ́yìn o. láti Ìbàdàn ìyá pẹ̀lú mi. bàbá ẹ ṣí gate fún wọn. ẹ wọlé ẹ wọlé ṣeun. ẹ wọlé. torí ọmọ ọdọgbọn báwọn. ẹ máa bọ̀ ẹ káàsán mà. ẹ káàsán ṣé dáadáa ni o. ẹ jọ̀ọ́ mà láti bọ̀.
Ìbàdàn láti wá èmi ni ìyá Pẹ̀lúmi àbúrò ẹ̀ náà rè. ẹ máa wọlé bọ̀. ẹ pẹ̀lẹ́ mà. ṣùgbọ́n báwo lẹ ṣe mọ bí gan. àpèjúwe ló fún wa o àmọ́ àdàmú ká tó mọ bí o. ẹ pẹ̀lẹ́ ẹ kú rìn. ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàṣẹ àti ẹ̀dẹ́bí láyọ̀ àtàlàáfíà. Pẹ̀lúmi náà wà ń kọ́. Pẹ̀lúmi ti lọ bí iṣẹ́ àmọ́ nísìn ẹ máa wẹ̀ ẹ máa jẹun ẹ máa sùn kẹ́ ẹ tó jí Pẹ̀lúmi náà ti dé láti bí iṣẹ́. O ṣeun Ọlọ́run á tọ́jú wọ náà ojú òní tí ẹ ṣe ọkọ mi Ọlọ́run á tọ́jú wọ náà pẹ̀lẹ́ máa tọ́jú wọ náà ṣe òní pé ọmọ àgbèrè ọ̀gá. kálẹ̀ bèrè. ẹ̀gbọ́n mi. ojú ló ń ṣàpẹẹrẹ ìmọ́lẹ̀ ẹni tí ìwà lójú ló lè bá ẹ ní òkùnkùn ṣé àtúndà yà ní mọ̀mọ́ ni. kálẹ̀ díẹ̀ ọkọ mi mi ò mọ̀ wọ́n rí láti bo kí lẹ fẹ́. pẹ̀lú mi ẹbí báwo lẹ ṣe mọ orúkọ mi. ẹ dáhùn ọgbọ́n mi ìtúlẹ̀ lẹ́yìn àbí ọgbọ́n gbájúẹ̀ mi ìtúlẹ̀ lẹ́yìn. ẹ ti ṣì kò ń ṣe nílé ti tèmi ẹ ṣì léwọ̀ tẹ bá fẹ́ tọrọ owó ẹ tọrọ owó ní bàṣẹ máa fọ yín. bẹ́ẹ̀ ni oníbàárà bẹ́ẹ̀ ni ẹ máa pa lọ́pẹ́ ilẹ̀ mi ká ní báwo ṣe mú ọ̀dáyà mi mọ̀ ni ṣé mo kéré ni mi ò dáyà tó bí mi mọ̀ ni. mo ṣe fún ọgbọ́n mi ò mọ̀ wọ́n ní. ẹsẹ̀ wọn gan ni mo ṣẹ̀ ẹ́ náà lọ. mo bá pẹ́ ẹ̀ tó kúrò nínú ilé mi máa ń tẹ ọ́ fún un bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìyá àgbàlagbà ẹ ti ń jalè ìyá àgbàlagbà wọn lò yín fún iṣẹ́ olè àbíkà ilé owó orúkọ ẹ lẹ́pà alàpẹ́lì máa gbé ọ̀rọ̀ bini abini bèrèbèrè kò ní ṣàlàyé bèrè ìyá ọgọ́dún ó ṣe lè tó ní lọ́wọ́ fàáfà. mo ṣàkíyèsí pé látìgbà tá a ti débi màmá ò tají rárá wọn ò lajú àbí. kò sí wàhálà kankan àwọn abẹ́rẹ́ tí wọ́n fún wọn pẹ̀lú oògùn tí wọ́n lò òun ló fà á tí wọ́n fi ń sùn bẹ́ẹ̀ tá a bá fi máa rí bíi wákàtí kan sí àkókò tá a wà yìí wọ́n á jí kò sí wàhálà. ṣùgbọ́n àkíyèsí tèmi tún ṣe ni wípé láti àná o tí wọ́n bá fẹ́ bọ́lẹ̀ tó wọn lè bọ́lẹ̀ ẹ wò ẹ ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ gangan fún wa ẹ má pàjá lọ́bọ̀ fún wa ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ìdí pàtàkì tí mo ṣe pè yín gangan nìyẹn báwo ni ẹ ṣe jẹ́ sí wọn. ìyàwó ọmọ wọn lèmi. àwọn ńkọ́. ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ mi ni. nígbà tí a ṣe àwọn àyẹ̀wò tó yẹ ká ṣe fún màmá àti ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú wa a rí i pé igi tó gbé ọ̀pá ẹ̀yìn màmá dúró ó ti kán. yé mo dáràn ọ̀rẹ́ mi. ṣe rí ìrànlọ́wọ́ kan lè ṣe fún màmá ni wípé kẹ́ lọ bá wọn wá kẹ̀kẹ́ tí àwọn arọ fi máa ń rìn kẹ̀kẹ́ yìí ni wọ́n fi lè láǹfààní láti lè máa wọlé kí wọ́n máa jáde. kẹ̀kẹ́ ṣé nǹkan tẹ́ sọ fún wa ni pé kò sí nǹkan tẹ́yìn lè ṣe sí látọ̀dọ̀ tí yín báyìí kan tiẹ̀ fi lè rìn. gbogbo ìyànjú tó yẹ ká gbà làwa ti gbà lórí ẹ̀ tó bá jẹ́ pé nǹkan kan wà tá a lè ṣe tí màmá ò fi rìn ni a ti ṣe ṣùgbọ́n wọn ò lè rìn mọ́. oúnjẹ lọ ló lọ́wọ́ tó bá padà jẹ́ lọ́gbọ́n bíní abíní bèrèbèrè kò ní ṣàlàyé bèrè. ìyá ogún ọdún ó ṣe lè tó ní lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì
ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. èmi lè ṣí ṣe wọ́n lè ṣí èèyàn gbọ́dọ̀ ó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. ẹni lànà kan ló lónìí. ṣé màmá pẹ̀lú nǹkan ló ń lọ yẹn. èmi náà ń wò ó ìyá pẹ̀lú mi náà ni. kí wàá ló lè ṣe àpẹ̀lú mi tán fi kẹ̀kẹ́ àwọn alábàárà tì. irú ẹni tí ó bá ń fi irú àgábá yẹn tì lọ dájúdájú ọ̀pẹ́ irú ẹni bẹ́ẹ̀ ti kàn ni. mo rí ìyá ẹ níjẹta. ìyá pẹ̀lú mi ó yà wá lẹ́nu bá ṣe báyìí ní ipò tẹ́ wà yìí. bí mo máa ṣe rí nìyẹn o. a mọ̀ pé pẹ̀lú mi ló sọ ọ́ di aláàbọ̀ ara. ìyá pẹ̀lú mi nǹkan kò gbọ́dọ̀ ṣe pẹ̀lú mi o kò sì rántí àdéhùn. àṣà tó gbọ́n ṣáṣá ikú ń pa ká tó sọ pé ọ̀pọ̀lọ́ tó ń jọ ara ẹ̀ mọ́lẹ̀. àṣà tó gbọ́n ṣáṣá ikú ń pa ká tó sọ pọ́pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. ìwé ìrántí ṣí. Mọ́ráyọ̀ kí ló wá lè tó yìí ó ṣe má fi rònú parẹ́. ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ó dàbí ẹni pé nǹkan àṣírí kan wà láàrin pẹ̀lú mi àti ìyá ẹ̀. nǹkan àṣírí ṣé wọ́n ti wá mọ nǹkan àṣírí náà. mi ò mọ̀ ṣùgbọ́n pẹ̀lú mi kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìyá ẹ̀ sí ti rárá. òdo sìn mo fẹ́ kó ṣèrànlọ́wọ́ kan fún mi mo fẹ́ kí mi àti ẹ ká jọ lọ sí Ìbàdàn ká lọ wòye pẹ̀lú mi bí pẹ̀lú mi ò bá ṣàfẹ́ rí yẹ iye ọkọ tèmi ṣàní mi ò lè ta wọ́n nù jọ mo fẹ́ kó sì mí lọ. òótọ́ ni wọ́n kúkú máa ń sọ wípé ọmọ burúkú ṣe é fẹ́ ṣùgbọ́n àna burúkú ni ò ṣe é ní. àwa dẹ̀ máa ṣe ti wá kí wọ́n lè mọ̀ bá a ṣe wọ́n tá a lè ṣe. sí wàhálà ọjọ́ wo ni ká lọ. tí òwò wà bèlè kú lọ́yìn. ẹ má yọ ọrùn yìí jù nítorí ẹ ti fọrùn kan tẹ bá jẹ ẹyin jù ó ṣeé ṣe kó tún yẹ káwọn oògùn tá à ń lò kó lè bá yín lára mu tẹ bá fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀ ọwọ́ ni kẹ́ máa fi ṣàpèjúwe ṣé ti gbọ́ ẹ pẹ̀lẹ́. Madam. níbo mo wà yìí kí ni mò ń ṣe ń bí kí ló ṣe mí kí ló ṣẹlẹ̀ sí wa. nínú ìjàmbá mọ́tò wọ́n ti gbé yín wá sí bíbá yìí. ìjàmbá mọ́tò. ìjàmbá mọ́tò ọ̀rẹ́ mi tá jọ ń lọ ńkọ́. wọ́n ń gbàtọ́jú nínú yàrá kejì. ẹ farabalẹ̀ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má fira yín ṣe wàhálà ẹ farabalẹ̀. ẹ jẹ́ kí n fún yín lábẹ́rẹ́. Mọ́ráyọ̀ kí ló dé tó rẹrù ẹlẹ́rù tó fà tiẹ̀ lọ́wọ́ orin ìkìlọ̀ ni mo wá kọ fún ọ yìí o tó o bá fi etí àìgbọràn gbọ́ yóò bù ọ́ lọ́wọ́ o wá gbọ́ náà o abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá adìyẹ òróró ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ ta ni ò ṣàfàìmọ̀ pé ohun tó ń gbé ni lódìdí ẹdìyẹ lọ tó o bá tètè gbọ́ ìkìlọ̀ ó ṣeé ṣe kó gbé wọ náà lọ o nítorí pé kúkúrú
kùkùrú kọ ayé kọ lákọ̀ọ́kọ́ kùkùrú kọ ayé kọ lẹ́ẹ̀kejì bí kùkùrú ayé bá tún kọ lẹ́ẹ̀kẹta tọ̀run ó gbà á. gbọ́ o má fi ẹ̀mí rẹ dí o ó léwu o ó gbọ́ mi báyìí. àlàáfíà fún yín o arábìnrin a fẹ́ gbàdúrà fún yín ẹ dìjú yín ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti Ọlọ́run wa a dúpẹ́ ayọ̀ lógo lórí arábìnrin wa gbogbo ẹ̀mí àìsàn nínú arábìnrin Olúwa lé jáde gbogbo ẹ̀mí àìsàn nínú arábìnrin Olúwa Ọlọ́run lé jáde ìwọ ló ní kí egun gbígbẹ kó gba ìyè egun gbígbẹ sì gba ìyè tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi ní agbàdúrà gbogbo ogun àìsàn nínú arábìnrin Olúwa lé jáde ní orúkọ Jésù Kristi ní agbàdúrà. Arábìnrin nígbà tí à ń gbàdúrà lọ Ọlọ́run fi ìṣípayá kan hàn mí pé ènìyàn kan wà ní sàkání yín tí ẹ̀ ń tọ́jú ẹ̀mí Ọlọ́run sì ń sọ fún mi pé kí ẹ má ṣe tẹ̀tì kí ẹ tẹpá mọ́ láti máa tọ́jú ń tàn ní kété tẹ bá ṣe kú òǹbí torí pé ìyè wà ń bẹ ibẹ̀ sì ni ẹ̀mí gígùn wà ń bẹ fún yín pẹ̀lú. Lẹ́yìn ìṣípayá yìí ẹ̀mí Ọlọ́run tún forí kan fún mi wípé ẹni bá gbógun dìde lẹ́yìn àdúrà tí ẹ gbà yí arábìnrin kí ẹ̀mí ọ̀run kó gbé wọn dè orin tẹ́ máa kọ ní lóòrèkóòrè. Àlàáfíà fún yín. Olúwa Ọlọ́run alágbára à ń béèrè fún agbára yín ẹ wá fún wa ní agbára yín o ẹ wá rọ̀ wá lágbára agbára tí apá ikú ò ká agbára tí ipá àrùn ò lè ká Olúwa ẹ wá rọ̀ wá lágbára agbára tí a fi ń jà àjà ṣẹ́gun agbára tí a fi ń jà àjàyè Olúwa ẹ rọ̀ wá lágbára nínú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 7 ẹni ká béèrè ẹlẹ́yin ó fi fún wa ẹni ká wá kiri ẹláwa ó sì rí ẹni ká kankùn ẹlẹ́yin ó ṣì fún wa à ń kankùn nísìn à ń béèrè fún agbára yín Olúwa ẹ rọ̀ wá lágbára ẹ rọ̀ wá lágbára ẹ rọ̀ wá lágbára gba agbára rẹ wọ̀ wá ayé agbára la wà yìí o agbára tápá yóò lè ká Jésù Kristi gba agbára rẹ wọ̀ wá o Olúwa gbé agbára rẹ wọ̀ wá gbé wọ̀ wá gbé wọ̀ wá gbé wọ̀ wá Jésù Olúwa wa. Màmá kí Olúwa kí ó wà pẹ̀lú wa. Hello. Tani? Jẹba mọ́tò níbo? Níbo? Ambulawa. Mama, ẹ̀wọ̀n wọn ní ìyàwó ẹ̀gbọ́n mi pẹ̀lú mi ń bọ̀ wá wòyìn látẹ̀kọ̀ wọn náà ti ní ìjàmbá ọkọ̀ mọ́tò. Mo dáràn. Alàgbà, ìjàmbá ọkọ̀. Ilé ìwòsàn wo náà gbé wọn lọ báyìí? Wọ́n ní ilé ìwòsàn tó wà lọ́nà Èkó ní Òkè ta ló ń porúkọ ilé ìwòsàn náà. Màmá, ẹ fi ọkàn ara yín balẹ̀, a máa lọ yọjú sí wọn. Lágbára Ọlọ́run kò ní sí láburú kankan. Àmọ́ ẹ má gbàgbé ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún yín o, wípé kẹ́ ẹ yẹra nínú ilé fúngbà díẹ̀. Ìgbọràn sàn ju ẹbọ lọ. Mi gbàgbé, máa yẹra lọ múra, máa yẹra.
ọmọ ọlọ́mọ mo jẹ gbèsè ṣé mi ò ti fi tèmi kú bá tiẹ̀ báyìí ẹ gbà mí. ó tán aláṣejù tójú bomi gbígbóná ìlẹ̀kẹ̀ májà sí ilé májà síta ẹ wo bí ó já sí bámbá yín sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. ohun tá a gbà rí níbi gẹrẹjẹ bọ́mọdé bá gòkè ojú rẹ̀ ò lè tó. ẹ̀dá kedere báyìí ni níwájú Ọlọ́run kedere ni kò bá jẹ́ pé mi náà ni màá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ àmọ́ ẹ jẹ́ kí bàbá mi sọ. ẹ wo ẹ má sọ mí sókùnkùn láwárí ìwọ dẹ̀ ṣàlàyé ń tẹ́ ẹ bá bọ̀ fún mi. ẹ ṣe sùúrù ẹ jẹ́ kálàgbà sọ̀rọ̀. màmá ẹ máa mọ́kàn ni o nínú ìwé oníwàásù orí 9 ẹsẹ̀ 9 ó ní kò sí ènìyàn kankan lábẹ́ ọ̀run tí ó lágbára lórí ẹ̀mí láti dá ẹ̀mí dúró. ìyàwó Pẹ̀lúmi ó ti ṣaláìsí. mo jẹ gbèsè ọmọ ọlọ́mọ nígbà tẹ́ ti pọ̀rọ̀ sọ mo ti mọ̀ pé nǹkan bà mí nǹkan ti bà mí o ikú ọmọ ikú kú ikú. ṣẹ̀ṣẹ̀ rí ètò ṣe pàtàkì ni pé bàbá ti ní pé ẹ gbọ́dọ̀ pẹ́ jù nínú ilé yìí. mo sọ bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ máa láti máa tẹ̀lé mi lọ sílùú Èkó kẹ́ máa gbé màmá máa ṣọmọ fún yín ẹ jọ̀ọ́ máa ṣọmọ fún yín. màmá Pẹ̀lúmi ẹ máa tẹ̀lé Adéwọ̀lú lọ sẹ́kọ̀ọ́ ẹ máa wò gẹ́gẹ́ bí ọmọ yín láìpẹ́ láì jìnnà èmi náà wà wò yín bẹ́ẹ̀. ìyá tó bí mi lọ́mọ ìyá lè rìn o káṣọ àṣírí lè bọ́mọ òkúta tí ò ṣe é kọ̀ sílẹ̀ ibi ìsáàdì mi ìyá abiyamọ kó má ṣe ìjà sásán ọwọ́ tó ń bẹ́ mi ò ní kéjẹ. mo fẹ́ kí o máa bá mi ṣe ìtọ́jú màmá. mo ní ìgbàgbọ́ nínú ẹ pé o tiẹ̀ lè fìyà jẹ wọ́n ná ṣùgbọ́n mo fẹ́ kó bá mi mú wọn gẹ́gẹ́ bí ìyá mi kó máa fẹ́ wọn lójú fẹ́ wọn lẹ́yìn ní ìgbàkúgbà mi ò fẹ́ kó jẹ́ kó mọ̀ àlá nǹkan nínú ilé rárá ṣó ti gbọ́. inú mi ti ẹ̀dùn púpọ̀ náà mo pé mi ní fìyà jẹ wọ́n màmá ẹ̀ náà jẹ́ ìyá náà dẹ̀ jẹ́ sí mi náà àbí o mọ̀ pé ọmọ tó bá fìyà jẹ ìyá ẹ̀ Ọlọ́run gan ó máa bínú sí bí mi dẹ̀ ṣe wà yìí mi ṣetán àti rí ìbínú Ọlọ́run màmí máa tọ́jú yín ẹ fọkàn yín balẹ̀ ẹ ní problem ṣe ti gbọ́ mà. o ṣé aya mi o ṣé mo dúpẹ́ o ẹ wò ọmọ akẹ́yìn méjèèjì Ọlọ́run àwa wo ọlá wípé inú mi dùn lọ́jọ́ tòní inú tiyín náà ò ní bàjẹ́ láéláé Déwọ̀lú ìwọ máa ní gbanigbani tó gbà mí lọ́wọ́ ìṣòro lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní tọ́ sí ẹ láéláé ṣé ọkọ mi mo dúpẹ́ o Ọlọ́run àbá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì o ẹ ṣeun. Ọlọ́run àdéhìn náà sì fún wa. mami mo fẹ́ lọ sí oúnjẹ tó bá fẹ́ fún yín ẹ máa gbádùn mọ́. o ṣé aya mi o ṣé mo dúpẹ́ ọmọ akẹ́wọ̀ náà. àwọn àwòrán tayà nígbà mọ̀ mi mọ̀ àti ìgbéyàwó gangan fẹ́ kí ẹ̀yin náà kẹ́ máa wò dáadáa. máa fi yẹn pa nígbà tí ìyàwó mi tó ṣe. ẹ ti wá ní. Mumini boni. Mumini. Bí o bá sì kí ẹ, wàá dẹ̀ máa lọ tiẹ̀. Ẹni tí ò kí ní kúlé, ó pàdé ẹ̀ náà kábọ̀ já màá lọ. Dona wọ́n ń jàǹbí òkú ẹ ni. Ṣé mo rí àwọn àfàlásọ? Èmi àti àwọn ẹgbẹ́ ni. Àbúrò yẹn fàlẹ́ fún yẹn fún ẹ. Èmi, olódò ni ẹ. Orí yóò dẹ̀ pé pàápàá. Tó bá yẹ kó rí ẹ pé ni, ó ní bá mi sọ̀rọ̀ jábàjábà. Mumini, kí ló wà ní pé mo pè é kí wàá dẹ̀ dáhùn? Ẹjú ẹ̀kọ́ mi ò bẹ́ẹ̀ wí. Nígbà tó kàwé, àwọn òbí ẹ̀ wọn ò rówó lọ sílé ìwé kí wá ni. Àwọn òbí tèmi wọ́n rí owó mi lọ sílé ìwé ohun mo dẹ̀ fi ń yẹn gàn.
torí pé wọn ò rówó rẹ lọ́tì ẹ wá pápá o bíi gúgúrú ọ̀dẹ̀ èmi ń pè é kí òun sọ ká jẹjẹjẹjẹ bí ẹni tó ponú ọwọ́ àlà òsì ẹjọ́ ẹ̀kọ́ bá ti máa lọ jẹ́jẹ́ tèmi. lọ́pọ̀lọ́ jíjọ́ta ọ̀dẹ̀. kí ló bá ṣe sọ lọ́jà yóò bá pè é. àwọn òbí tí ẹ rán ẹ lọ léèwé àbí wọ́n rówó tó ẹ léèwé àwọn òbí tèmi ò mú ọ̀rọ̀ tó mi léèwé àbí ok wọ́n lọ léèwé mi. Mumini. Ẹ bá láyé ọ̀rọ̀ ló sọ fún mi nínú ilé ní ìsìnkú tó bínú jáde. Kí ló dé? Màámi, mo rò pé ẹ gbọ́ ọ̀gá tí mo sọ fún yín nílé sá. Àní ẹ̀sìn ti pọ̀jù sẹ́ẹ̀. Ẹsẹ̀ tí a máa tó dùn mí jù. Ó ní màmá tèmi, ó ní ẹ̀rí ṣe, ó lẹ́ẹ̀ lówó lọ́wọ́, olólóòrùn ní onítálíkà ní bẹ́ẹ̀ òun rán mi léèwé. Ṣé bí ọba ti bá fẹ́ jẹ́ torí pé ẹni mọ́jà ni? Ohun orun kẹ̀. Wọ́n ní wọn ò rí ṣe. Bó ṣe jẹ́nu wọn. Mo rò wọ́n rán léèwé. Ọ̀bùn ni mí. Olóòrùn ni mí. Ṣé kò wá rí bẹ́ẹ̀ ni ṣé máa rí ṣe ń tòótọ́ ni? Ẹ rí ṣe. Ó rí wí bí ọba wa rí wí kò ní wí tà. Ṣé yìí ni ń bọ̀ lẹ́rù? Ìní ń bí ọ́nú. Wo mi ń bá wo mi dáadáa jẹ. Kọkàn rẹ fi balẹ̀. Kò sí wàhálà. Àmọ́ ṣá o. Ọkùnrin àtàtọ̀ rìn. Obìnrin àtàtọ̀ rìn. Àyẹ̀lẹ̀ kó lómi lẹ́yìn ẹsẹ̀ ìdúrà wọn lọ. Ṣé yìí ni wọ́n yọ ọ́ lẹ́nu? Olùbínú sí ọkàn ara rẹ balẹ̀. Ìyún lẹ̀. Ni mo wí. Àkàrúgbà mo fi wọ́n sí wọn rẹ̀ ìdójúmọ́ tí mo wáyé ayé ìjọ mẹ́kẹ́ bá mojú kan dí gíjọ́ náà ní pẹ́lẹ́dà rẹ̀ pàdé ajá lóhùn ọ̀sọ̀dẹ̀ ẹ̀kọ́ àgbọ̀nrín lóhùn ọ̀sọ̀rọ̀ mọ̀jẹ̀ ẹyẹkẹyẹ tó bá lọ́wọ́ òbíyẹ palẹ̀ ìlú yóò dà pàṣẹ ìjàkùmọ̀ tó bá dùgbò ẹ̀kọ́ ọ̀dàbọ̀ oníjọba tó mojú sí ẹ̀kọ́ tó mọbi tó ká sí orówó mẹ́nu ọ̀pọ̀ ọ̀dẹ ikú lákàpọ̀ gbogbo àrùn pẹ̀lú mi ò ìsà rẹ̀ mo fi dì ọ́ lónìí. Bẹ́ẹ̀ni torí pé aṣátára àrìtálá òjò pàtàpàtà tí gbogbo ọlọ́jà kú adúlá fún adìyẹ àròrò tó fomi ojúṣe gbé ọmọ rẹ̀ wọ́n ní bàbá òní dé bàbá lóhùn ó dé wọ́n ní bàbá òní bọ̀ bàbá lóhùn ó bọ̀ bàbá ní àti lóhùn kò láti bọ̀ òun pẹ̀lú mi ó dára àyẹ́dẹ́ ní ayé lónìí o. òun ní jí ní jàǹbí kábíyíká èso ọ̀dàrà ní jí ní jàǹbí ọ̀bàrà bí ọ̀bàrà àti abúlé àgbẹ̀rẹ̀ ọmọ sí àbábìnrin wọ́n ní làǹgbẹ̀rẹ̀ kí ló ń wá kí ó ló ń wá kú tí ó pa ń kí ni wọ́n ní kí ló ń wá kí ó ló ń wá rò tí ó ṣe ń kí ni làǹgbẹ̀rẹ̀ ọmọ gbígbé àgbẹ̀rẹ̀ ògún ó wá di pẹ̀lú mi lónìí ikú ọmọ jẹ́ tiẹ̀ pẹ̀lú mi àrùn ọmọ jẹ́ tiẹ̀ pẹ̀lú mi torí ògúdú gbàdà ọ̀kàrà ń dàgbà olówó ọ̀dàgbà ń dàgbà ọ̀nà tó tọ́lọ́ lọ́nà àti ẹlẹ́nà bàbá rẹ̀ owó òkìtì lóbi owó òkìtì olú ọ̀fẹ́rẹ́ lóbi ẹlẹ́mà ìwọ nìkan máa bí ẹlẹ́sà kékeré ló ti dí ló ti kó okùn kù tiẹ̀ wọ́n látòjú ọ̀hún ikú ayé àìsàn ayé ó di tiẹ̀ lóbi o yóò ṣe bẹ́ẹ̀ ayé ti fi sára rẹ̀ dé o ní ara rẹ̀ wàhálà ìdààmú pẹ̀lú mi o ó di tiẹ̀ lónìí. ó ṣe bẹ́ẹ̀ ó ṣe pé pẹ̀lú mi ara àwọn ayé lónìí o. kọ́nẹ́kọ́nẹ́ orí àgbọ̀ ọ̀gbọ́dọ̀ mú ní agbẹ́ ìjẹ́gbọ́ ọ̀dá ní agbẹ́ lò. ǹbá wọlé olóòlà tó tàbí wọn máa mú owó àbẹ rẹ́sẹ̀ ẹyẹ bẹ́yẹ ṣe rí ẹyẹ tìrò ikú a máa pakú jẹ bẹ́yẹ bá bẹ̀yẹ jẹ kì í ṣe wọ̀ wọ́n já ìhòòrò tó ṣe tún èyí tí ọ̀fà ké wọ́múwọ́mú olúwa yóò gbé lọ pẹ̀lú mi ò gbọ́dọ̀ jẹ́ èèyàn mọ́. mo fi sáà rẹ di ọlọ́ni o àgẹ́dẹ́gbẹ̀dọ̀ ayé ọ̀lápá tí ẹrù lè wọ́n làjìdí ẹsẹ̀ lọ́pàá lẹ́gbẹ̀ẹ́ bá wọlé ìrà tó rẹ̀ wọ́n lórí ọkọ̀ àjàrà.
ó mà ga o àwọn òde kákún. ìwé mímọ́ sọ yìí pé ó dáa ká máa sọ òtítọ́ kí ojú kí ó lè ti èṣù. bẹ́ẹ̀ náà ni Yorùbá pa òwe wọ́n ní béèyàn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. kí wá ló dé tẹ́ fi dé irú ọ̀rọ̀ ìmọ̀ra látijọ́ yìí tẹ́ sì tú àṣírí fún Ọlọ́run ẹ̀mí mímọ́. lóòótọ́ ni ó hàn sí mi kẹsì máa wò ó láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí ikú Pẹ̀lúmi náà ni mò ń kú lọ. ìyẹn ogún ọdún ó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. ta ni yóò ṣí ta ló lè ṣí. ìyẹn ogún ọdún ó ṣe lè jóni lọ́wọ́ fàìfàì. wo Pẹ̀lúmi mo ti mọ ibi táìsàn yìí ti wá mo sì mọ̀ pé lágbára Ọlọ́run wà gbádùn torí gbogbo ohun tó bá gbà báyìí òun ni màá fi fún. Màámi, gbogbo ohun tó bá gbà ní kẹ́ fi fún un. Ẹ ṣàánú mi, ẹ jẹ́ n dìde lórí ìdùbúlẹ̀ àìsàn yìí. Ẹ má jẹ́ n kú wọn yín lójú. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ mi ò ní fọwọ́ mi gbọ́mọ̀ sí láíláí. Wọ́n ní ara ni mí. Ara ò ní ọkọ ní sùúrù ìwọ ní sùúrù fún mi wàá gbádùn ṣùgbọ́n mo ń bọ̀. ẹsẹ̀ méjì ó lè pàdé lẹ́sẹ̀ ògbèjì ìwé ìrántí ṣí. ẹni lànà kọ́ ló lónìí ẹni lónìí kọ́ ló máa lọ́la ohun a bá ń ṣe ká ṣe ni wọ́n tún wọ́n sí. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ mọ̀ pé ọmọdé kan kì í mórí jẹ kó má ra lọ́wọ́ ọmọdé ló ń ṣe ojú ló kọlu nǹkan lásán ló wà lágbárí rẹ̀ mo bẹ̀ yín ni ẹ dákun ẹ jèbù rẹ̀. ìyá Pẹ̀lúmi àwò ẹni ọba ṣe ń tẹ́nìkan ò ṣe rí owó ti dẹ́gbẹ́ kó dúró orí gbójú ẹnìkan ò rí rí. Pẹ̀lúmi ti taṣọ àgbà mọ́lẹ̀ àbẹ́rẹ́ wa rí àwa ṣe bá àti dáṣẹ́ rí àfo ẹran tó ká bá fẹnu sọ báyìí ni ọ̀ká ní kú sí bẹ́ẹ̀ ni. ọmọdé bú ìrókò ó bojú ẹ̀yìn òun sọ́kọ́lẹ̀ olúwẹ́rẹ́ payù ó ti tọ́ ṣoṣo ó sì ti rí dà ṣoṣo ọ̀nà àbáyọ wà ó tó o bá ti lè gbà ká so ẹ̀yìn méjèèjì papọ̀ èyí ò ní kankan ojú ọ̀tún rẹ̀ gan-an láti ṣe ìràpadà fún ẹ̀mí rẹ̀. ojú ọ̀tún mi. èyí náà ní ọ̀pọ̀jú ní ìmọ́lẹ̀ ara ní Yorùbá lójú inú òkùnkùn ayérayé ló wà. àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ ẹni náà lọ́la ẹni mo ti gbà láti fojú ọ̀tún mi ṣèrà padà. ó ti gbà àṣẹ ẹ̀gbọ́n iná mú kò yí padà. màmá ènìyàn lélẹ́yìí ṣòro fún un ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ẹ̀bá má ti gé mọ́ra àmọ́ kí ló dé tí Pẹ̀lúmi fi gbogbo wà tó ń wù yìí. ẹ rí Pẹ̀lúmi ò ṣẹ̀ṣẹ̀ máa dájú mi ó ṣe nǹkan kan fún mi lọ́jọ́ kan. ọwọ́ tó ń bá mi ò ní gẹ́jẹ́ kí n má padà jẹ̀bi láyé tí mo wà o èmi láyé mi báyọ̀ mi ò lè tapá sí ọ̀run mi ó ṣe pàtàkì ó ṣe kókó ọwọ́ tó ń bá mi ò lè gẹ́jẹ́ láyé kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Màmí ojú ń tuntun hàn kò sí nǹkan tẹ́ lè ṣe sí tí ò ní fi rùn ni èèyàn lè dúró jẹun nílé èèyàn lè ṣe kankan.
tẹ̀ lè dúró káṣí àṣírí lè àmì bọ̀bọ̀ òun yìí pọ̀ òkúta tí ò ṣe é kọ sílẹ̀ ibi ìsáàdì mi ìyá abiyamọ kó má ṣe ìjà sásán ọwọ́ tó ń bẹ́ mi ò ní gèjè. kí n má padà jẹ̀bi láyé tí mo wà o èmi láyé mi àyà sọ́là ọ̀run mi ó ṣe pàtàkì ó ṣe kókó ọwọ́ tó ń bá mi ò lè gèjè. kí n má padà jẹ̀bi láyé tí mo wà o nǹkan tẹ́gbọ̀n mi sọ ni mò ń gbọ́ ẹ má rọ ó ṣe pàtàkì ó ó ṣe dà kókó ẹ̀yìn ló bá yín mọ̀gùn yín wá kẹ́ lè wá bù sí. kí n má padà jẹ̀bi láyé tí mo wà o èmi láyé mi báyọ̀ mi ò lè tapá sí ọ̀run mi ó ṣe pàtàkì ó ṣe kókó. bíyá mo máa kó ọ̀rọ̀ ọmọ o bó tiẹ̀ jẹ́ pé pẹ̀lú mi ò mọ̀ pé torí tiẹ̀ lè ṣe jẹ́ àdúró ìyá yìí kò yẹ kó wò abẹ́yẹn sí yín ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. orin dáfídì orí 22 ẹsẹ̀ kìíní ó ní ohun tí ó dáa ni láti máa fi ọpẹ́ fún ọlọ́run ìyẹn ni wípé nínú ohun gbogbo ká máa dúpẹ́. nǹkan kan wà tí mo máa fẹ́ sọ fún yín ǹjẹ́ mọ̀ pé màmá pẹ̀lú mi wọ́n mọ̀ pé àpò pẹ̀lú mi tí kú ṣé bá ṣe máa wò tí nǹkan ọmọ máa wọ́ lọ báyìí ni ẹ ṣe jẹ́ ká wá ọgbọ́n tá a máa dá tó máa fi yé wọn. ó káre adéwọ̀lú ẹ̀mí ọlọ́run ló ní ká dárú ọgbọ́n tá a dá yẹn lóòótọ́ màmá pẹ̀lú mi ò mọ nǹkan kan àmọ́ torí àwọn adẹ́mi ẹni légbodò tó yí ká náà fi ní ká túfọ̀ rẹ̀ mo ráyè ìṣẹ̀lẹ́mi kúkúrú ọmọ o ẹlẹ́mi gígùn ni kódà oyún oṣù 4 wà nínú ẹ̀. bí kò ń jọ ọ̀gẹ̀dẹ̀ àgbàgbé ẹbí tí bádàní lóró ṣe ń gbàgbé ọ̀la oúnjẹ lọ lọ́wọ́ tó bá padà jẹ́ lọ́lọ́gbọ́n bíní abíní bèrèbèrè kò ní ṣàlàyé. ìbírò ọ̀gá mo ní iṣẹ́ kan tí mo fẹ́ bẹ̀yìn ẹ rí gbólóhùn méjì kan wà tí mo fẹ́ fi ránṣẹ́ sí pẹ̀lú mi ó sì fẹ́ kó wà lákọọ́lẹ̀ kó dúró gẹ́gẹ́ bí ìwé ìrántí fún torí náà kọ́ ẹ bá mi mú gègé àti tákàdá ẹ sì rí pé ẹ fi jíṣẹ́ fún un. ẹ pẹ̀lẹ́. ṣé àyà ṣé. Sí ìwọ pẹ̀lú mi mo ṣẹ̀sín ó jìyà kí n tó bímọ mo bímọ ọ̀hún tán n ò rérè ọmọ jẹ àṣé lóòótọ́ ni pé ikú ọmọ nípa ìtàlẹ̀ ipò tí mo wà lónìí
nítorí ìwọ pẹ̀lú mi ni. Àmọ́ nǹkan kan dá mi lójú wípé gbogbo ohun tí ìwọ pẹ̀lú mi ṣe fún èmi ìyá rẹ pátápátá ó jèrè rẹ̀. Ó dàbọ̀. Màmí dà ó ṣe dáadáa rárá, a máa sọ gbogbo yẹn tó bá ti yá, ṣó ti gbọ́. Màmí dà báyìí. Àbí àwọn òtítọ́ màmá ti kú. Ó dẹ̀rọ pẹ̀lú mi mo sọ fún ẹ pẹ̀lú mi. Kí ló dé pẹ̀lú? Mo dáràn. Ẹ̀wọ̀n mi ni. Ẹ ṣàánú mi. Kí ló dé? Mo ṣe. Ẹ̀wọ̀n mi wọ̀ ní ọ̀pẹ̀ jà. No, relax. Màmá ti kú. Màmá ti kú. Pẹ̀lú mi máa ṣe. Dúró. Pẹ̀lú mi ṣàánú mi. Pẹ̀lú mi jọ torí Ọlọ́run. Ẹ gbà mí, ẹ̀wọ̀n mi rọ̀. Aláṣejù tójú bomi gbígbóná, ìlẹ̀kẹ̀ má já sílé má já síta, ẹ̀wù bí ó já sí máa ń bá yín sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. Ohun tá a gbà rí níbi gẹrẹjẹ bọ́mọdé bá kúkì ojú rẹ̀ ò lè tó. Ó tán aláṣejù tójú bomi gbígbóná, ìlẹ̀kẹ̀ má já sílé má já síta, ẹ̀wù bí ó já sí máa ń bá yín sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ o. Ohun tá a gbà rí níbi gẹrẹjẹ bọ́mọdé bá kúkì ojú rẹ̀ ò lè tó. Ọwọ́ tó ń bá mi ò ní gẹjẹ, kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Èmi láyé mi báyọ̀ mi ò lè tapá sí. Ọ̀run mi ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọwọ́ tó ń bá mi ò lè gẹjẹ láyé, kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Èmi láyé mi ọmọ àdúní. Ọ̀run mi ó ṣe pàtàkì, ó ṣe kókó. Àríkẹ́ àrídùnnú ìyá tó bí mi lọ́mọ, ìyá lè rí owó káṣọ àṣírí lè bọ́mọ. Òkúta tí ò ṣe é kọ̀ sílẹ̀ ibi ìsáàdì mi, ìyá abiyamọ kó má ṣe ìjà sásán. Ọwọ́ tó ń bẹ́ mi ò ní gẹjẹ, kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Èmi láyé mi àyà sọ́lá. Ọ̀run mi ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọwọ́ tó ń bá mi ò lè gẹjẹ, kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Èmi láyé mi Ọlájùmọ̀kẹ́. Ọ̀run mi ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọwọ́ tó ń bẹ́ mi ò ní gẹjẹ, kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Èmi láyé mi báyọ̀ mi ò lè tapá sí. Ọ̀run mi ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọwọ́ tó ń bá mi ò lè gẹjẹ, kí n má padà jẹ̀bi láyé tí mo wà o. Èmi láyé mi Ọlájùmọ̀kẹ́. Ọ̀run mi ó ṣe pàtàkì, ó ṣe kókó.